pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí tó jẹ́ wípé àwọn olóṣèlú alátakò tí wọ́n lórúkọ pàápàá ní ilẹ̀ Haúsá níṣe ni wọ́n ń fojoojúmọ́ yà lọ sínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Níṣe ni olórí oko orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló máa ti gbé ìgbésẹ̀ akin lórí ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kánò, tó sì jẹ́ pé Tinubu ó ti pa àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìpínlẹ̀ Kánò láṣẹ láti lọ bá gbajúgbajà àgbà olóṣèlú kan ní ìpínlẹ̀ Kánò láti jọ ṣiṣẹ́ pọ̀, nítorí pé ó mọ̀ pé òun gan ló lè ràn òun lọ́wọ́ níbi tí ọ̀rọ̀ ń lọ ní ìpínlẹ̀ Kánò yìí, èyí tó ṣeé ṣe kó jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó pàdánù ìbò púpọ̀ ní ìpínlẹ̀ Kánò. Ẹ rántí pé fún àwọn tí wọ́n ń wòye òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ìpínlẹ̀ mẹ́ta kan ni ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ wípé èèyàn ti gbọ́dọ̀ ṣe dáadáa lásìkò ètò ìdìbò kó sì rí ìbò dáadáa. Àwọn ìpínlẹ̀ mẹ́ta náà ni ìpínlẹ̀ Kánò tí ìbò ti pọ̀ sí jù ní ilẹ̀ Haúsá, ìpínlẹ̀ kejì náà tún ní ìpínlẹ̀ Èkó tí ìbò ti pọ̀ jù ní gbogbo ilẹ̀ Yorùbá, àti ìpínlẹ̀ Rivers tí ìbò ti pọ̀ jù ní gbogbo ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Ìjọ. Ṣá o, pẹ̀lú bí ètò ìdìbò ọdún 2027 bó ṣe ń bọ̀, ohun tó ń fojú hàn ni pé ó ṣeé ṣe kí Tinubu kó má rí ìbò dáadáa ní ìpínlẹ̀ Kánò. Ohun tó sì fà á ni bí ẹni tí ọ̀pọ̀ èèyàn gbà pé òun ló lẹ́nu jù ní òṣèlú Kánò tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò, tó sì tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023, sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso bó ṣe lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC lọ́sẹ̀ tí ó kọjá yìí, tá a sì gbọ́ pé ìgbésẹ̀ tí Kwankwaso gbé yìí ló máa jẹ́ ìmọ̀ tó jẹ́ kàyéfì ńlá fún Tinubu, nítorí pé ó mọ̀ pé Kwankwaso lẹ́nu púpọ̀ ní ìpínlẹ̀ Kánò. Ó bá sì tún lọ kó ìbò ẹ̀ fún àwọn olóṣèlú ẹgbẹ́ òṣèlú ADC táwọn gbajúmọ̀ olóṣèlú bíi Atiku Abubakar, Peter Obi, Rotimi Amaechi, Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá àti Malam Nasir El-Rufai pẹ̀lú àwọn míì tí wọ́n wà pé yóò léwu fóun, kò sì ní jẹ́ kí òun rí ìbò dáadáa ní ìpínlẹ̀ Kánò. Ní báyìí, láti wá ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ránṣẹ́ sí gómìnà àná ní ìpínlẹ̀ Kánò ìyún Abdullahi Ganduje pé kí wọ́n lọ fa gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Ibrahim Shekarau tó náà lẹ́nu ní ìpínlẹ̀ Kánò kán lọ fà á wọnú ẹgbẹ́ òṣèlú APC ní gbogbo ọ̀nà láti lè rí ìbò fóun, nítorí Shekarau náà lẹ́nu ní ìpínlẹ̀ Kánò. Bẹ́ẹ̀ ìlà gbọ́ pé Ganduje ó ti bẹ̀rẹ̀ lórí iṣẹ́ tí Tinubu gbélé lọ́wọ́. Wọ́n ti lọ ń bá Shekarau, wọ́n ti lọ ń bá ṣèpàdé, wọ́n ti ń bẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nítorí Kwankwaso tó lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC.